Hello. Ẹ̀yin èèyàn mi, nǹkan ń bẹ ní dúníyọ̀, mẹ́wàá náà ló ń bẹ, mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ọ̀kántébù ń bẹ o, pàápàá jùlọ ní ààfin Ọ̀jájá. Nǹkan ń bẹ, wọ́n ní very soon báyìí. Àwọn máa kó mọ lùbọ́ ní ààfin kábíyèsí. Àwọn máa kó mọ lùbọ́. Eléyìí náà, ó lè fọgbọ́n ṣákọ́ fún mi. Èmi náà ní tèmi. Bó jẹ́ rírà ni, bó jẹ́ títà ni, bó jẹ́ ibikíbi tí wọ́n bá ti lọ gbọ́gun ọmọ wa, kán ṣáà ti jẹ́, kó ṣáà máa bá Ògúnwùsì jẹ́ orúkọ. Ọlọ́run ti ẹ̀ ní jẹ́. Bàbá Ògúnwùsì, mo jẹ́rìí yín, bàbá dáadáa. Bàbá tó jẹ́ pé kì í ṣe ẹni tó ń rọ́ sẹ́yìn, bàbá tó fi ń tọrọ fún ọmọ ni, tó fi ń tọrọ fún bàbá. Àwọn irú bàbá àtàtà wọn irú bàbá ti wá. Òun ni bàbá yẹn. Bàbá kẹ́ẹ̀pẹ́ o. Bàbá Ògúnwùsì, bàbá Ọọ̀ni Ọ̀jájá II of Ilé-Ifẹ̀. Bàbá mi, ẹ ṣé o. Ẹ dàgbà. Ẹ fi ewu parí. Àbí báwo náà ṣe ń sọ? Ẹ wá fi ìrìgì jobi. Bàbá, ẹ ṣé gan ni. Àánú Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Oore ọ̀fẹ́ Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin àtọmọ yín. Ṣé rí iṣẹ́ Olúwa, iṣẹ́ tẹ̀ ń ṣe torí ẹni tó bá ń ṣe rere tọlọ́run ni. Ẹ ṣiṣẹ́ Olúwa lóní ibi tó yẹn náà tọ́ka sí pé bàbá gidi ni. Àgbáyé adalẹ́ ò dáàdì wa. Ẹ ṣé gan ni. Nọ́bà ní wọ́n fẹ́ bá kábíyèsí Ọọ̀ni jẹ́ orúkọ tó jẹ́ pé Ọọ̀ni yẹn àti Ògúnwùsì tó jẹ́ pé àwọn kan wà tán fẹ́ tán kò sí bọ́ ṣe lè làkàkà, kò sí bọ́ ṣe lè ṣe tí ò bá ti jẹ́jẹ́ kábíyèsí Ọọ̀ni Ògúnwùsì tí ò bá jẹ́jẹ́ wọn fọ̀wẹ́ wọ́n kàn ṣe lásán ni. Tó bá wọn ìkẹ́ ṣe dáadáa kó wá ìkẹ́ sòótọ́ ẹ̀yin lẹ mọ̀. Kábíyèsí yóò máa gòkè sí. Naomi yóò máa dàgbà sí nínú ọlá ńlá, nínú ògo pẹ̀lú òun àtọmọ ẹ̀. Wọ́n ní fojú sunkún ọmọ, wọ́n ní faragbà wẹ̀ lágbára Kristi Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Kì í máa ṣe kékeré ẹ̀yin èèyàn mi wọ́n ní olórí gospel ó travel out. Wọ́n ló lọ sí Canada. Wọ́n ló dàbí pé ó lọ ṣe iṣẹ́ kan ní Canada, program kan bá ṣe gbọ́. Wọ́n ní bó ṣe débẹ̀, ìwà ọmọ bí ara ṣe ń ṣe òun nínú program yẹn pé bó ṣe sọ ọ́ la ṣe sọ fún yín. Wọ́n ní kó ṣe wá ṣe wọ́n ṣàgbé dìgbàdìgbà. Ìyẹn olórí gospel kó lọ sí hospital. Wọ́n lọ sí Canadian hospital. Wọ́n ló débẹ̀ báyìí o. Nọ́bà ni kọ́ ṣàdiagnose ẹ̀, wọ́n ṣe kàbà, wọ́n ní màdàmú oyún ni o, kìíní kan. Wọ́n ní oyún, nǹkan bẹ. Wọ́n ló oyún ni o. Wọ́n ní kò pẹ́ kó jìnnà bí inú ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní dùn. Wọ́n ní bí inú bàbá yẹn, bí ìyá yẹn ṣe ń dùn ni pé òun dúpọ̀ before you know it, ó ti pé kábíyèsí. Wọ́n lóun lóyún òun wà ní Canadian hospital. Wọ́n ti yẹ̀ òun wò, one of biggest hospital tó wà ní Canada. Okay, ní Canadian. Wọ́n ní bó ṣe yá jẹ́ pé olórí gọ́ọ̀sù ti lóyún, òun náà ti lóyún. Wọ́n ní kò sí problem. Ó dìgbà náà ṣé mọ̀ pé tọ́wá léèyàn lóyún àdúpẹ́ náà ni torí ó fẹ́ ìbùkún agbádìsẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run àti àánú Ọlọ́run àti bí Ọlọ́run ṣe ń jọba. Ààrẹ sọ pé kò rí bẹ́ẹ̀, ṣe bá yọ Ọlọ́run ni. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé bákan méjì ni kò sí problem. Ìgbà náà wọ́n ní tó bá ti dé sí nǹkan bẹ́ẹ̀ o. Wọ́n bá ní kò sí, ó dìgbà náà ṣá tó bá dé sí Nàìjíríà pé ṣùgbọ́n o wọ́n ní kí kábíyèsí, àwọn èèyàn sọ pé kí kábíyèsí má ì tí ì lọ yọ o, kó má ì tí ì yọ ayọ̀ pé
lady yìí lóyún o Ronke àbí ṣé that is gospel yes báwo la ṣe tiẹ̀ ṣe mọ̀ sí gospel yẹn kò tí ì bọ́ sí wa lẹ́nu dáadáa èyí olórí Tèmítọ́pẹ́ yes ẹ jẹ́ ká pè ní Tèmítọ́pẹ́ kó lè yà wá lára láti sọ wọ́n ní Tèmítọ́pẹ́ abẹ́rẹ́ sí ní sọ pé wọ́n ní kábíyèsí wá sọ kó máa tó wá dé ó dìgbà náà nù àwọn èèyàn sọ pé tó wá pé tí Tọ́pẹ́ bá dé o àti Tèmítọ́pẹ́ bá dé o tó wá wọn kábíyèsí kó tún gbàlù kó gbẹ̀yẹ kó gba gbogbo ẹ̀ bíi ti Mariam wọ́n ṣe ń sọ̀sọ̀kúsọ ní ìdẹ̀ ṣe ìsọkúsọ nǹkan táwọn èèyàn rí nǹkan tó fojú rí nǹkan tó ń dẹ̀ gbọ́ òun ni wọ́n ní tẹ́wárí gbogbo nǹkan tó ń sọ nípa Mariam wọ́n fara wọn ṣẹlẹ́yà ní ààfin Ọ̀jájá àwọn obìnrin yẹn before you know it kò sí ẹ̀sìgbà tá àṣírí òtún wọ́n ní mílíọ̀nù àṣírí máa tú ní mílíọ̀nù àṣírí òdìdọ̀rọ̀ káṣírí tú wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní ń fi olórí Tọ́pẹ́ wọ́n tún fi ń ṣe yẹ̀yẹ̀ tó bá lọ jẹ́ irú oyún táwọn kan lọ gbé kátàfìdì tí Tọ́pẹ́ bá mọ òun ara ẹ̀ tí Tọ́pẹ́ bá mọ òun ara ẹ̀ tó bá mọ̀ pé fèkì ló ń gbé bọ̀ Ògúnjayé ó ti gbàgbé pé Ògúnjayé wà láàfin Ògúnjayé ó ti gbàgbé pé Ògúnjayé wà láàfin kó má lọ ta fẹ́lẹ́fẹ́lẹ́ o kó má sọ pé bí Kátàyé ṣe tiẹ̀ ní Kẹ́hìndé ti ṣe tiẹ̀ tí gbogbo wọn bóyá òun ni Ìdòwú dẹ̀ ni torí nǹkan ń bẹ kíní ló kọ́kọ́ bí Táyé kí ló ń jẹ́ Ashley bí Kẹ́hìndé eléyìí tó ń pè ní olórí Mariam ìyẹn bí òkè àti pé Táyé Kẹ́hìndé ó bí Táyé Kẹ́hìndé ṣédòwú ni ti Mariam tí ẹni tó ń jẹ́ ti Tọ́pẹ́ Tèmítọ́pẹ́ ìyẹn bí Ìdògbé Táyé Kẹ́hìndé Ìdòwú Ìdògbé lórílẹ̀ ló bí Ìdògbé wo ilé ló bí Ìdògbé ní òun ló máa bí Ìdògbé tó kọ́ ya ṣọ́ ara gidi gan kí wọ́n ti gbàgbé pé mọ nǹkan tó sọ pé wọ́n Ashley pé ọmọ kí ló ń jẹ́ ọmọ Ashley tó ń pè ní ọmọ Ashley wọ́n sọ pé kí ní visit ẹ̀jọ́ kan tó lọ ṣe paternity tí gbogbo ẹ̀ fi lọ́ọ̀lẹ̀ ẹ ti gbàgbé ó ṣe paternity wọ́n ní bọ̀bọ́ yìí lé dànù ìyẹn Ògúnjayé wọ́n ló ara àṣẹ ó fún ní ẹgbà tó máa ń fún wọn yẹn kọ́ lọ bèèrè lọ́wọ́ àwọn olórí Ashley olórí TikTok olórí Mariam àwọn yẹn náà ti jẹ́ gbà Ògúnjayé ṣé kò tí fún blue ní kíní rí ó dà ìpò ti fún ní ẹgbàárí Ògúnjayé tí ó ti dán gbogbo wọn lórí kọ̀ọ̀kan àwọn tán ni t'Ògúnjayé ti fọwọ́ bà lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kejì àwọn yẹn ló lè dó léròyìn b'Ògúnjayé ṣe fíṣítì wọ́n ní kó kìlọ̀ fún Tọ́pẹ́ o kó kìlọ̀ fún Tọ́pẹ́ dáadáa o kó má yẹ pé oyún tó ní tó tún wá jẹ́ kí ọwọ́ kejì tún bá o ẹni bá sọ pé òun lọ bí ọmọ tí ò ń ṣe ọmọ ti kábíyèsí wá sínú ààfin Ògúnjayé máa fọwọ́ kàn wọ́n o wọ́n ló ti inú íńtánẹ́ẹ̀tì láti gbọ́ kó ti fọwọ́ kan Ògúnjayé ti fọwọ́ kan ọmọ Ashley kìtì ẹni Adémákindé Adémákinwá ni Adémákinwá wọ́n ní ó ti wá fọwọ́ kan Adémákinwá ẹnikẹ́ni tó bá bí ọmọ tí ò ṣe ti kábíyèsí tó wọ́n gbé wá síwájú kábíyèsí láàfin yẹn Ògúnjayé pẹ̀lẹ́ okùṣẹ́ wọ́n ti ń já iṣẹ́ gbogbo àwọn tó fẹ́ discipline wọ́n ti fẹ́ pọ̀ gan láàfin ẹni tó bá sọ pé òun fẹ́ bí ọmọ tí ò ní ṣe ti kábíyèsí fún ẹ̀yin èèyàn mi kì í máa ṣe kékeré wọ́n ní
ṣe ni Tọ́pẹ́ dunnú pé àwọn náà ti lóyún o, Ìdòwú ti lóyún, Àlàbá ti lóyún, Kẹ́hìndé ti lóyún, Táyé ti lóyún, tí tòun yìí dó gbé àwọn máa bí tòun náà. Ṣé wọ́n sọ pé wọ́n jọ ń ta káàtì, ó ṣe wá jẹ́ the same oṣù kan ni gbogbo wọn jọ ń lóyún láti ọdún yìí tí gbogbo wọn wà kábíyèsí, ìgbà tó wà láàfin kábíyèsí tí gbogbo wọn ti ṣe gbogbo ìfẹ́ tó wà láàfin tó ń lóyún ní àfìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo oríṣiríṣi tó máa fi lóyún lọ́nà ìyanu kábíyèsí ẹ̀ka rẹ̀ kábíyèsí tó gbọ́ ìrẹ̀ lóyún congratulations o tó gbọ́ oyún tèmi Tọ́pẹ́ tó gbọ́ ìsìrí ilẹ̀ wọ́n tí ó jẹ́ pé bí Naomi ṣe ń bí àwọn ọmọ tó ń gbé lọ sí tó gbé fún kábíyèsí láti ṣe oríṣiríṣi nǹkan tó wù kábíyèsí tó gbọ́ òun ni kó congratulations ẹ tó bá bí irú ọmọ tí Naomi ń bí tí kábíyèsí náà tó dẹ̀ ní irú ọmọ tí kábíyèsí tó jẹ́ ẹ̀jẹ̀ kábíyèsí ò kó máa gbé bọ̀ gbogbo apátápátá àgbà gbogbo Ilé-Ifẹ̀ ló gbà gbogbo àgbáyé ló gbà ìyẹn tó bá jẹ bẹ́ẹ̀ tí ò bá ṣe ti ẹ̀jẹ̀ kábíyèsí kòbókò bọ̀bọ̀ yìí Ògúnjayé ó ń dúró de gbogbo wọn ẹ máa bọ̀ ẹ máa lọ kábíyèsí òní kẹ máa lọ gbóyún wá láti ta ṣùgbọ́n ẹ wá bá Ògúnjayé ní ààfin Ògúnjayé ló máa hàn yín lémọ̀ ló máa kọ yín ní nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe nǹkan láyéláyé yín ẹni try wọ́n ní ó ti celebrate ìyẹn Tèmítọ́pẹ́ ní Canada torí kò tí ì dé o gbogbo ọmọ wá fẹ́ ṣe bóyá Canada lòun náà ti máa lọ bímọ á tún gbé wá kábíyèsí o òun ti lóyún o òun wà Canada kábíyèsí o òun ti bímọ o òun wà Canada kábíyèsí náà tún gbàjó àgbàlù wọ́n tún máa jó bẹ̀tì this time around kò sẹ́ni tó máa tó kọ́ kábíyèsí tó máa bìlíìfù irú àwọn fake ẹ̀ ṣé àwọn ẹ̀kọ́ wọ́n ti sún kábíyèsí kan gírì kan gírì ó ti mọ nǹkan tó yẹ kó ṣe ẹ ṣe Ọlọ́run akọ́ kábíyèsí ní mọ̀ ṣe ẹ̀yin èèyàn mi abọ́ Ọlọ́run adájú lórí gbogbo wa àánú Ọlọ́run á sì pé Jésù Kristi Olúwa ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe kẹ̀rẹ̀ bá fi tó kù sí comment section yín èèyàn mi tó sẹ́lẹ̀kẹ̀ yín èmi tó gbádùn Jésù Olúwa wa àmín ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa láyọ̀.